ẹ̀rù ń bà wá. ẹ̀rù má bà wá o àwọn ò fẹ́ ọ̀rọ̀ station a fẹ́ ọ̀rọ̀ kóòtù owó táwa pa góòdì làwa mọ̀ fẹ́ rà góòdì nìkan góòdì àtàṣọ àwọn aṣọ tó jiná tẹ bá ráṣọ tí mo wọ̀ yìí tẹ bá rí real life ẹni tó ní eye problem tó bá wò báyìí ojú ẹni ẹ máa ṣe pàwọ́ ni àwa ẹ̀rù máa ń bà wá wá bẹ̀rù kóòtù àti court case o ọlọ́mọ ẹ̀ kó lúwẹ̀ kó fọkọ sílé kó lọ sùn ẹ̀wọ̀n ṣẹpẹtẹ́rì àwa ò tó bẹ́ẹ̀ o àwa ò ní dárúkọ ẹ̀ wá. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti padà plead sí arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó ó ti plead sí ó ní àwọn ò fẹ́ ẹjọ́ òun fẹ́ràn àgọ́ ọlọ́pàá ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ́ bí ọ̀rọ̀ náà bí ó ṣe lọ. ẹlẹ́dàá mi ò ní jẹ́ mi ò lè dárúkọ ẹ o kọ́tẹ̀yàn wá wà ní sẹ́ẹ̀lì kó lọ mí sí okú ọkọ ẹ̀ kó lọ mí sí okú ọkọ ẹ̀ irọ́ o kólú ẹ̀ á lọ máa rántí dọ́gì nínú sẹ́ẹ̀lì wo mo kọ́ kákúnlẹ̀ fárárà kò ní ká má débi tí èèyàn máa dé wọn ò sọ fún ẹ ṣẹpẹtẹ èmi tí mo gbọ́n èmi tí mo bẹ̀rù kóòtù mo bẹ̀rù police station àmọ́ wọ thank you for mentioning my name ẹ̀wọ̀n ni wọ́n gbọ́n máa kú sí báyìí ìwọ ṣọ́ràdúrà tó ń gbà pé kémi dárúkọ ẹ̀ ṣọ́ràdúrà tó ń gbà yẹn àdàbí promax jẹ́ kó dáhùn lókè ẹ̀ thank you for mentioning my name o ṣé mo dúpẹ́ ó ṣe gan-an ni ṣàpẹtẹ yìí ó kú ìtọ́jú mi mo mọ̀rẹ́ ó ṣe gan-an ni ṣàpẹtẹ yìí ṣàpẹtẹ yìí ó ṣe gan-an ni ó kú ìtọ́jú mi. Kí ni ẹ̀? Fóònù ẹ̀dá ṣé fóònù àríkẹ́? Ok. Abẹ́ máa gbọ́rọ̀ òṣì kí n dárúkọ ẹ kí n dárúkọ ọ̀wọ́ ẹlẹ́wọ̀n ìwọ tó jẹ́ pé tọ̀túntòsì ló fi ṣẹ̀wọ̀n wàá ṣẹ̀wọ̀n lọ́dọ̀ bẹ̀mùbẹ́mù pupa wàá ṣẹ̀wọ̀n lọ́dọ̀ dàda wàá tún ṣẹ̀wọ̀n lọ́dọ̀ tọ̀dọ̀ mi náà gbogbo ara ẹ̀wọ̀n lanúlẹ̀ fún ẹ báyìí ni 2024 tẹ̀wọ̀n dẹ́wọ̀n ni ẹ ṣẹpẹtẹ́rì ojú ayé tẹ̀wọ̀n dẹ́wọ̀n ó wá ń po tí o bóyá ń po yẹn mention my name ayé náà sọ pé mention her name kóòtù ní straight ẹ̀wọ̀n ní straight. ọmọ yẹn ìdí mú yín dání. ó fẹ́ jábọ́. ok mention my name mention my name. ẹ yà ṣègbè báyà ṣègbè báyà. ìgbà tó rán ọmọ ọlọ́mọ lọ sí toll gate nígbà kú angel ó wá ṣe báyìí àwọn ẹni they are shooting at us tẹ̀lé ẹ̀jẹ̀ where are you get to be going bí wàá olú orchestrate gbogbo ẹ̀ ó lò ṣe ọmọ ọ̀ràn kírun àwọn wèrè tó ní mention orúkọ ẹ̀ ìṣẹ̀ kan sọ fún ẹ pé ẹ̀wọ̀n rèé o ṣẹpẹtẹ yìí ẹ wo ẹ̀wọ̀n ayé gbàmùgbàmù ṣẹpẹtẹ yìí ẹ̀wọ̀n rèé o ẹ wo ẹ̀wọ̀n ọ̀run bẹ̀mùbẹ̀mù ẹ̀wọ̀n rèé o ṣẹpẹtẹ yìí ó bá wọ.